èrò tó ń wá bí ó pọ̀ ju nǹkan tí a lè gbà lọ. Ìdí ẹ̀dẹ̀ ni pé nǹkan a ti ṣe àyẹ̀wò, a dẹ̀ ti rí pé 80% mi mọ̀ bí n ṣe fẹ́ sọ Yorùbá nínú àwọn tán pàjáwìrì tán gbé wá bí wọ́n lè lọ sí àwọn hospital ìjọba míì bọ́n wọn ò ní lọ́bẹ̀. Ibi ṣá LASUT ṣá ni gbogbo èèyàn fẹ́ wà. Gbàgádà wà ń bẹ̀, Orílẹ̀ Agége wà ń bẹ̀, General Hospital Èkó wà ń bẹ̀, Sùúrùlérè wà ń bẹ̀, Mushin wà ń bẹ̀, Ṣómólú wà ń bẹ̀, jẹ́rà tó yẹ pé àwọn hospital tó yẹ pé àwọn dókítà gidi wà ń bẹ̀. Ìjọba dẹ̀ ti náwó rẹpẹtẹ, ó ti ra àwọn irinṣẹ́ síbẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn ò ní lọ́bẹ̀. Àwọn ẹ̀dẹ̀ wà tó ń dúró pé tó bá gbé pàjáwìrì wá, everybody ibi ló fẹ́ wá. Ìtorí ẹ̀ a máa ń rí pé ní àìmọye ìgbà ló jẹ́ pé gbogbo bẹ́ẹ̀dì wa tó jẹ́ ti pàjáwìrì ó máa ń kún. Wọ́n bá gbé mí ìdè àní rí bí gbé sí. Ní ayé ìgbà kan wọ́n máa ń kó àwọn aláìsàn sílẹ̀ẹ́lẹ̀ nílé ìwòsàn, ṣùgbọ́n a ti jáwọ́ ní gbogbo yẹn, àṣeyẹ mọ́, kò dáa. Kì í ṣe nǹkan tó yẹ ká máa ṣe ní sáà táwa yìí pé ká máa gba aláìsàn ká máa gbé lẹ̀lẹ̀. A fẹ́ ṣe mọ́. Ìtorí ẹ̀ ló jẹ́ pé tí bẹ́ẹ̀dì wa bá ti kún, ẹni tán bá gbé wá a ṣe ìwòsàn ti kíákíá fún èyí tá à ń pè ní first aid. Tó bá jẹ́ oxygen ló need a fún, tó bá need injection kan a fún, tó bá need ká set drip fún a set ẹ̀. A dẹ̀ wá kọ̀wé fún pé wò ó yá wá máa lọ sí Gbàgádà, àbí wá máa lọ sí Ìdí Àràbà, àbí wá máa lọ sí Èbúté Mẹ́ta. Àwọn hospital jàǹkànjàǹkàn nìyẹn tó jẹ́ pé àwọn lè láàyè kan tá máa ń ṣe nìyẹn. Adétòkunbọ̀ O. Fábánwò, ọ̀jọ̀gbọ́n, adarí ilé-iṣẹ́ Lagos State University Teaching Hospital, Ìkẹjà, GRA. Ìkíní ni pé ilé ìwòsàn tá à ń pè ní LASUT lénìí ó bẹ̀rẹ̀ ó tó 40 ọdún sẹ́yìn tí ilé ìwòsàn yìí ti wà ń bí. Nígbà yẹn ilé ìwòsàn kékeré ni, nígbà yẹn tó máa ń pè ní cottage hospital. Ìgbà tó wá yá àwọn ìjọba wọ́n tún ṣe àfikún sí díẹ̀. Ìgbà yẹn ló di General Hospital. So nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dé orí àléfà ní 1999 ni wọ́n rí pé wọ́n ti bẹ̀rẹ̀ ilé ìwé kan tán ti ń kọ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n fẹ́ ṣe dókítà. Wọ́n ti bẹ̀rẹ̀ ní Ìkẹjà ń bí. So wá pa dandan pé àwọn ọmọ tán máa wà nílé ẹ̀kọ́ yẹn wọ́n láti ní ilé ìwòsàn ńlá tí a ń pè ní teaching hospital, ilé ìwòsàn ìkẹ́kọ̀ọ́ láti lè fi kọ́ ẹ̀kọ́ wọn dáadáa. Ni Aṣíwájú wọ́n bá ṣe wọ́n fi ṣàṣẹ ńgbà yẹn pé ká sọ General Hospital yẹn ká sọ di ilé ìwòsàn ńlá tí wọ́n ń pè ní LASUT. So ńgbà yẹn ni wọ́n wá di pé àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n láti fi kún nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. Torí nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ kò bá standard ilé ìwòsàn ńlá mu. So wọ́n láti kọ́lé sí, wọ́n láti ra àwọn ẹ̀rọ òṣìṣẹ́ sí, wọ́n láti gba àwọn dókítà tó jẹ́ pé wọ́n ti kàwé jinlẹ̀ dáadáa sí. Nígbà yẹn la wá fi di LASUT. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà yẹn lọ́hùn mo wà ń bẹ̀. Ìgbà yẹn lọ́hùn
èmi náà ti èèyàn pé kí n ṣe adarí gbogbo ètò à ń tọ́jú àwọn aláìsàn nǹkan tó ń pè ní Director of Clinical Services nígbà yẹn lọ́hùn. Ìkejì mi Dr. Fẹ́mi Olúgbìlé ni wọ́n fi ṣe ọ̀gá àgbà ńgbà yẹn, Chief Medical Director. So láàárín èmi àti Dr. Olúgbìlé pẹ̀lú Commissioner for Health ńgbà yẹn Dr. Lékè Pìtàn àti Permanent Secretary Dr. Jídé Idris, àwa mẹ́rin yẹn la gbé ọbẹ̀ LASUTH kaná tá a sè. So gbogbo nǹkan tá à ń rí lénìí àti gbogbo nǹkan tá a fi kún àwa mẹ́rin yẹn ni Ọlọ́run fi fún láti ṣe fún ìjọba Lagos State láti 2001. Okay, so ìkíní ni pé nínú ọ̀rọ̀ mi tí mo ti kọ́kọ́ sọ, mo sọ fún yín pé Cottage Hospital níbí tẹ́lẹ̀. Ìgbà tó yá a ṣàwọn àfikún kankan sí, a tóbi díẹ̀ sí, ṣùgbọ́n bá a ṣe ṣe wà pàápàá báyìí àti ìtóbi tó nǹkan tí wọ́n máa ń fẹ́ ká ṣe. Èrò tó ń wá bí ó pọ̀ ju nǹkan tí a lè gbà lọ. Ìdí ẹ̀dẹ̀ ni pé nǹkan a ti ṣe àyẹ̀wò, a dẹ̀ ti rí pé 80% mi mọ̀ bí n ṣe fẹ́ sọ Yorùbá nínú àwọn tán pàjáwìrì tán gbé wá bí wọ́n lè lọ sí àwọn hospital ìjọba míì, bọ́n wọn ò ní lọ́bẹ̀. Ibi ṣá LASUTH ṣá ni gbogbo èèyàn fẹ́ wà. Gbàgádà wà ń bẹ̀, Orílẹ̀ Agége wà ń bẹ̀, General Hospital Èkó wà ń bẹ̀, Sùúrùlérè wà ń bẹ̀, Mushin wà ń bẹ̀, Ṣómólú wà ń bẹ̀, General tó yẹ pé àwọn hospital tó yẹ pé àwọn dókítà gidi wà ń bẹ̀. Ìjọba dẹ̀ ti náwó rẹpẹtẹ, ó ti ra àwọn irinṣẹ́ síbẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn ò ní lọ́bẹ̀. Àwọn ẹ̀dẹ̀ wà tó ń dúró pé tó bá gbé pàjáwìrì wá, everybody ibi ló fẹ́ wá. Ìtorí ẹ̀ a máa ń rí pé ní àìmọye ìgbà ló jẹ́ pé gbogbo bẹ́ẹ̀dì wa tó jẹ́ ti pàjáwìrì ó máa ń kún. Wọ́n bá gbé mí ìdè àní rí gbígbé sí. Ní ayé ìgbà kan wọ́n máa ń kó àwọn aláìsàn sílẹ̀ nílé ìwòsàn, ṣùgbọ́n a ti jáwọ́ ní gbogbo yẹn, àṣeyẹ mọ́, kò dáa. Kì í ṣe nǹkan tó yẹ ká máa ṣe ní sáà táwa yìí, pé ká máa gba aláìsàn ká máa gbé lẹ̀lẹ̀, a fẹ́ ṣe mọ́. Ìtorí ẹ̀ ló jẹ́ pé tí bẹ́ẹ̀dì wa bá ti kún, ẹni tán bá gbé wá a ṣe ìwòsàn ti kíákíá fún èyí tá à ń pè ní first aid. Tó bá jẹ́ oxygen ló need a fún, tó bá need injection kan a fún, tó bá need ká set drip fún a set ẹ̀, a dẹ̀ wá kọ̀wé fún pé wo ó yá wá máa lọ sí Gbàgádà, àbí wá máa lọ sí Ìdí Àràbà, àbí wá máa lọ sí Èbúté Mẹ́ta. Àwọn hospital jàǹkànjàǹkàn nìyẹn tó jẹ́ pé àwọn lè láàyè kan tá máa ń ṣe nìyẹn. Ìgbà míì pàápàá tán bá máa fi sọ, wọ́n á ní pé àwọn aláìsàn wà nínú mọ́tò wákàtí 4, wákàtí 6, kì í ṣẹjọ́ wa, nítorí pé àwọn ará bí yẹn wọn ò fẹ́ lọ ni. Wọ́n ti kọ̀wé fún wọn, wọ́n dẹ̀ ti sọ bí tó máa lọ, wọn ò ní fẹ́ kúò, torí lọ́kàn wọn tán bá dúró tán bá takú, bó bá yá wọn á wá bì kan fi wọ́n sí. Lọ́kàn wọn ìyẹn ló dáfá fún pé wọ́n á máa sọ pé inú mọ́tò lọ́wọ́ o, wákàtí 4 lòun ti wà nínú mọ́tò. Wọ́n ti kọ̀wé fún ní kọ́mọ lọ́n ti ẹsẹ̀kẹsẹ̀ la máa ti kọ̀wé fún wọn. Wọ́n á fi yẹn sápò, wọ́n á ṣàtakú síbẹ̀. Ìgbà míì tí ẹ wà tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wa kan tó jẹ́ pé àwọn èèyàn burúkú ni wọ́n,
lára àwọn òṣìṣẹ́ wa ó lè jẹ́ security man, ó lè jẹ́ attendant, á sọ fún wọn ẹ máa lọ máa bá yín ṣe. Ìgbà míì wọ́n lè gbowó, wọ́n ní máa bá yín ṣe. àrán wọn ṣe sà, but gbogbo yẹn ó máa ń ṣẹlẹ̀. So nǹkan tó fà á nìyẹn pé so a ti rí ṣòro yẹn. Ìtorí ẹ̀ nígbà tí ìyáàfin Adéjọkẹ́ Adéfúlérẹ̀ tó wá bí tán jẹ́ deputy governor wa tẹ́lẹ̀ nílùú Èkó, àwọn náà wà ní in charge SDG nsìn ní Abuja. Ọ̀rẹ́ wa ni wọ́n like hospital wa, wọ́n máa ń wá bí, wọ́n máa ń ṣèrànwọ́ fún wa dáadáa. Wọ́n ti ra ambulance fún wa rí, wọ́n ti ṣe solar fún wa rí, wọ́n oríṣiríṣi ìrànwọ́. So wọ́n wá bí ńjọ́ náà lọ́hùn, ó tọ́dún 3 sẹ́yìn, pé kí lẹ need níbí tá lè ṣe fún yín. A ní bẹ́ẹ̀dì tá máa gbé patient sí ló ń jẹ wá yà o. Wọ́n wá ní pé ṣé tí n bá kọ́lé fún yín tó ó máa tún ní bẹ́ẹ̀dì dà sí ń kọ́, a ní pọ́njọ kan ṣe. Wọ́n dẹ̀ ti kọ́, a ti commission ẹ̀ ní ọdún tó kọjá. Òun là ń pè ní SDG building. Tẹ́ bá ti wọ gate lápá ọ̀tún yín ẹ rí 100 bed ló ti wà ń bẹ̀ sí. So ìyẹn tún á fún wa ní ààyè láti lè gba àwọn pàjáwìrì sí. Torí pé ń sìn tá bá ti gba pàjáwìrì, à ń fẹ́ pé kó ju ọjọ́ 2 lọ ní emergency. Tá bá ti treat wọn, tá bá ti wà alright, a gbé wọn lọ ward ká tún lè ráyè gba èmi. So ńgbà táyè ward dẹ̀ ti pọ̀ sí ń sìn, àti ń gbé wọn kíákíá sí. So nítorí náà ìtẹ̀wí yẹn àtúnṣe díẹ̀díẹ̀ tí ń bá kò rí bó ṣe rí bí tẹ́lẹ̀ mọ́. Ṣé rí nǹkan tẹ́ bèrè yẹn lóòótọ́ gbogbo alámọ̀ pé àwọn doctor àtàwọn nurse wọ́n ń lọ sílùú òkè, wọ́n wá iṣẹ́ tó yàtọ̀ sí ìtàn ṣe ń bí, ìtàn máa ti rówó ju ìtàn rí ń bí, tí ìgbé ayé wọn tó tún máa dá sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká ṣáà máa dúpẹ́ pé Lagos State la wà. Ṣé rí sà, Lagos State a kì í ṣẹgbẹ́ gbogbo àwọn ìpínlẹ̀ yòókù tó wà nílùú Nàìjíríà. Ṣé rí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tán wà lórí àlééfà ní gómìnà, wọ́n ti ronú oríṣiríṣi nǹkan. Kódà ṣe ló dàbẹ́ ń pé wọ́n ti rí àrítẹ́lẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Nítorí náà láti ìgbà tó ti pẹ́ ní nǹkan kan ti wà ńlẹ̀ tí wọ́n ń pè ní exit replacement program. Ṣé rí exit replacement program yẹn, ó gba àwọn hospital láyè pé oṣù mẹ́ta wọ́n máa wo gbogbo àwọn tán lọ tán kúrò nídìí iṣẹ́. Wọ́n á dẹ̀ wò pé alright, 20 èèyàn ló ti lọ o. Wọ́n á kọ̀wé sí ìjọba wá fún ọ ní àṣẹ pé ẹ gba 20 èèyàn míì padà. Ìyẹn náà ń pè ní exit replacement program. Exit replacement program yẹn ló ti gbà wálẹ̀ ń bí, tí ó fi fẹ́ dàbí ẹni pé ọ̀rọ̀ jápa yẹn kò bà iṣẹ́ jẹ́ púpọ̀. Kì í ṣe pé kò affect wa rárá, ṣùgbọ́n kò bà iṣẹ́ jẹ́ púpọ̀. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sẹ̀ ni pé àwọn ìwọ̀nba àwọn doctor àti nurse tó kù ńlẹ̀, wọ́n ń ṣiṣẹ́ díẹ̀ ju nǹkan tó yẹ kán ṣe lọ. A dẹ̀ ń gbìyànjú, àwa náà ń gbìyànjú nípa ìrànwọ́ tíjọba ń ṣe pé
ká máa fi ṣẹ́yìn wọn. À ń gbìyànjú yẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Torí náà lóṣù mẹ́ta tá bá ti wo iye àwọn tán kù, kì í ṣe nurse àti doctor nìkan, kò bá jẹ́ pharmacist, kò bá jẹ́ scientist, ìjọba ti fún aláyè yẹn pé àwọn tán dẹ̀ ń wáṣẹ́ pọ̀, kò síjọ́ tá ṣe ìfilọ̀ bá fẹ́ gbàyàn tá à ń rẹ̀ tó ń wá, kò síjọ́. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ ń sìn, àwọn kan ṣe test lọ́wọ́ báyìí torí a ti tún fẹ́ ṣe exit replacement recruitment kan lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo àwọn tán ti lọ láàrin October, November, December 2023. A fẹ́ ṣe replacement wọn. A ti ń prepare January, February, March 2024 nsìn tá tún máa fi ránṣẹ́ sí ìjọba, approval yẹn á tún dé tó bá máa fi di another 2 months or so àtúnṣe recruitment míì. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn, ṣùgbọ́n bí n ṣe sọ àwọn tó kù ńlẹ̀ kíní yẹn ó ń fa sábàbí díẹ̀díẹ̀ torí wọ́n ń ṣiṣẹ́ díẹ̀ jù bó ṣe yẹ kán ṣe lọ. Ibi àwọn yàrá ìwòsàn tó ń pè ní ward míì tó yẹ kí nurse 6 wà, ó lè jẹ́ 3 ló máa wà ń bẹ̀ ń sàn. So iṣẹ́ yẹn ó pọ̀ díẹ̀ jù tó ń ṣe tẹ́lẹ̀. Ìyẹn ìkíní. Ìkejì ni pé lóòótọ́ à ń ṣe exit replacement yẹn, ṣùgbọ́n experience ń kọ́ àwọn tá ń gbà, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tún kọ́ wọ́n ṣe máa ṣiṣẹ́ ẹni. Ṣùgbọ́n nǹkan tó ń dùn ánú ni pé dípò kí àfìfo wà, at least àwọn èèyàn kan wà, a máa kọ́ wọn bó pẹ́ bóyá àwọn náà tún ṣe kíní. Ìyẹn ìkejì. Ìkẹta ni pé láàárín àwọn nurse àti doctor, àwọn kéékèèké ló máa ń sábà jàpá. Àwọn senior doctor wà, wọ́n sábà jàpá. Àwọn tá ń pè ní consultant, àwọn ọ̀jọ̀gbọ́n doctor, wọ́n sábà jàpá. Kí ló dẹ̀ fà? Ni pé ìkíní ni pé púpọ̀ nínú wọ́n ti establish ní Nàìjíríà, wọ́n ti ní family nǹkan. Èmi ni wọ́n ti lọ hospital tiẹ̀ tó ń ṣe privately. Then ìkejì ni pé hospital wa a gba àwọn senior doctor yẹn láyè pé wọ́n lè fi àsìkò wọn tán fi ṣiṣẹ́ ìjọba kán fi ṣe private practice nínú hospital. So àyè yẹn wà fún wọn pé bó jẹ́ Saturday ni èyí tó jẹ́ surgeon nínú wọn, Saturday ni o, Sunday tí ò sí on duty, ó lè ní aláìsàn kan tó jẹ́ private tó máa ṣe operation fún, tó dẹ̀ máa gbowó ẹ̀. Ìyẹn yàtọ̀ sí owó oṣù ẹ̀. Ìjọba fún wọn láyè yẹn, authority hospital náà fún wọn láyè yẹn. Ìyẹn là ń pè ní intramural private practice. Intramural private practice. Àsìkò tí wọ́n fi ṣiṣẹ́ ìjọba, a gbà wọ́n láyè kan lo àsìkò ìjọba fi ṣe o, gba àsìkò wọn tó wọ́n lè lọ ṣe nǹkan tó bá wù wọ́n pẹ̀lú patient wọn tó mú wá, bó jẹ́ láti ta ni. Èmi pàápàá patient tó jẹ́ patient ìjọba mi lè sọ pé àsìkò tẹ́ fún mi pé mo fẹ́ ṣe operation yìí ó ti pẹ́ jù. Mo fẹ́ ṣe operation, bóyá gẹ̀gẹ̀ wà lọ́rùn, ẹni pé okay ó di June torí pé àwọn patient àti book ti pọ̀. So patient yẹn lè ní pé ṣé àyè wà fún mi láti ṣe ní kíákíá? Wọ́n á dẹ̀ sọ fún un tó bá máa ṣe, a lè ṣe ní ibi tí ìjọba ti pèsè.
ní kíákíá. Bó bá fẹ́ ká ṣe lọ́tùnla a ṣe lọ́tùnla, ṣùgbọ́n ńkọ́ ẹ máa san owó lọ́tọ̀ fún ẹni tó máa ṣiṣẹ́ àtàwọn tán ní ibi tá ti máa ṣe nǹkan kan bẹ́ẹ̀. Adẹ́ni ó yá. So ìyẹn wá jẹ́ pé àwọn senior doctor wa ìgbésí ayé wọn kò burú púpọ̀. So wọn ò rò pé káwọn wá lọ ṣe ẹrú òyìnbó ní òkè òkun. Ṣùgbọ́n àwọn young doctors tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, àwọn ló ń sábà jàpá. Ṣé rí ìpele yẹn máa ṣàlàyé ẹ̀ láti ìtó kéré jù. Ìtó kéré jù yẹn wọn tí ì di doctor, wọ́n ń kọ́ṣẹ́ ni. Wọ́n ń kọ́ṣẹ́ ọdún 5 ló máa fi ń kọ́ṣẹ́ yẹn. Àwọn la máa ń pè ní medical students. Ṣùgbọ́n àwọn náà máa wọ kóòtù funfun. Ṣùgbọ́n kóòtù funfun tí wọ́n yàtọ̀ pẹ́ńpẹ́lẹ́ ló gbọ́dọ̀ rí. Ìyẹn lẹ gbọ́dọ̀ fi mọ̀ pé eléyìí student ni. Kò gbọ́dọ̀ balẹ̀. Kóòtù ti dókítà tó ti gba license ó gbọ́dọ̀ dé orúnkún. Ṣùgbọ́n ti medical student ibi ló máa dúró níbi ìbàdí báyìí. Ní bẹ̀bẹ̀rẹ̀ ìdí ló gbọ́dọ̀ dúró. Wọn ò gbọ́dọ̀ wọ èyí tó gùn. Tẹ́ bá jáde sìn ẹ rí wọn, ìkan ló ń lọ yẹn, ẹ rí wọn. So ìkíní ni àwọn student nìyẹn, student doctors. Tó bá kọ́ ẹ̀kọ́ ẹ̀ tán, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìta ń pè ní house job àbí internship. Ọdún kan náà fi ń ṣe yẹn. Nínú internship yẹn la túbọ̀ máa kọ́ wọn sí. Ṣùgbọ́n gbà yẹn wọ́n ti ń pè wọ́n doctor. So wọ́n láti kọ́ṣẹ́ yẹn sí dáadáa. Lẹ́yìn yẹn ló máa wá lọ fún national service. A sábà ní àwọn national service doctors níbí, wọ́n pọ̀ torí pé ìjọba fẹ́ pé kán máa lọ sí gbèríko lọ ṣiṣẹ́ ju pé kán dúró sáàárín ìlú. A sábà ní. So ẹ̀yìn yẹn la wá ní àwọn tó ń pè ní resident doctors. Ṣé rí àwọn resident doctors yẹn, àwọn fẹ́ kọ́ṣẹ́ láti di ọ̀jọ̀gbọ́n ni. Ìkọ́ṣẹ́ ń dẹ̀ gùn, ó bẹ̀rẹ̀ ìtó kéré jù ọdún 5 ni. Ó dẹ̀ lè tó ọdún 8. Àwọn tó ń fẹ́ kọ́ṣẹ́ nípa àti ṣe operation lórí ọpọlọ, ó tọ́dún 8 tó máa ń lò nínú ìkọ́ṣẹ́ yẹn. Wọ́n jẹ́ resident doctors. Àwọn míì tó ń fẹ́ kọ́ nípa bọ́n ṣe ń gbẹ̀bí, bọ́n ṣe ń tọ́jú àwọn obìnrin, bọ́n ṣe ń ṣe operation fibroid nǹkan gbà, ìyẹn náà tọ́dún 6, 7. Bó ṣe rí ó yàtọ̀ síra wọn. So àwọn yẹn ló ń pè ní resident doctors. So àwọn ọ̀gá ni consultant. Àwọn consultant yẹn wọ́n ti ṣe training yẹn, wọ́n ti ṣe ìdánwò 3 náà máa ṣe. Wọ́n ṣe primary, wọ́n ṣe part 1, wọ́n ṣe part 2. Tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n bíi tiwa báyìí, àwọn professor ló máa yẹ̀ wọ́n wò kúnná láti rí pé wọ́n ti kọ́ dáadáa. Wọ́n bá dẹ̀ ti rí pé wọ́n ti kọ́ dáadáa, wọ́n á gbé pálí yẹn lé wọn lọ́wọ́ pé you are now a fellow. The consultant ni ìwọ náà ti dọ̀gá. Now ṣe rí àwọn tó ń pè ní consultant yẹn kì í ṣojoojúmọ́ ló ń lọ sí ward. Ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀méjì lọ́sẹ̀. Bó dẹ̀ ṣe rí ní gbogbo àgbáyé ni. Nítorí pé àwọn doctor pọ̀ lábẹ́ wọn tó máa ṣètọ́jú àwọn aláìsàn ní ojoojúmọ́. Ṣùgbọ́n àwọn á wá, ó lè jẹ́jọ́ Monday náà máa ní ward round consultant, àbíjọ́ Tuesday àbí Wednesday. Ẹ̀ẹ̀kan á wá, wọ́n á fi gbogbo àwọn patient yẹn hàn. Eléyìí báyìí nǹkan báyìí ló ń ṣe o, nǹkan báyìí ló ń ṣe o.
àti fún ní nǹkan báyìí o ṣùgbọ́n ara ẹ̀ ṣì ń gbóná kinní kan òun á wá lo ìmọ̀ àtọgbọ́n ẹ̀ á fi sọ fún wọn pé ó dá ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí á tún ṣiṣẹ́ sí the next one. So àwọn ìyókù yẹn àwọn resident doctor àwọn house officer náà máa bá ìtọ́jú yẹn lọ òun ò need láti wà ń bẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n tó bá tún rí pé nǹkan míì wà tán fẹ́ bá sọ wọ́n ní àǹfààní láti bá sọ tó bá dẹ̀ need pé kó tún padà lọ ward lọ wo patient yẹn ó tún lè padà lọ sí ward bọ̀ kì í ṣe pé bóyá ojoojúmọ́ ni ọ̀jọ̀gbọ́n máa wá sí ward ṣùgbọ́n kò yí àwọn èèyàn wa wọ́n ní ó wá léde àwọn ọ̀dẹ̀ rí mọ́ ṣùgbọ́n àwọn máa bẹ́ẹ̀ ń wá lójoojúmọ́. So bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n bí n ṣe sọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ọ̀jọ̀gbọ́n yẹn tó need láti rí aláìsàn yẹn lójoojúmọ́ á wá torí pé tí ò bá lọ tí nǹkan kan bá ṣaláìsàn yẹn òun ọ̀jọ̀gbọ́n yẹn ló máa lọ káwọ́ sẹ́yìn níwájú Medical and Dental Council. Medical and Dental Council wọn ò mọ house officer o wọn ò mọ resident doctor o kò sí tó kàn wọ́n consultant ló mọ̀. Yes tí patient bá ti dé hospital orúkọ èèyàn kan ló máa kọ sórí káàdì ẹ̀ orúkọ consultant ló máa kọ sórí káàdì ẹ̀ pé ẹni báyìí ló ní patient yìí consultant. Gbogbo àwọn dókítà kéékèèké yòókù tó ń bá manage ẹ̀ tó ń bá wò kò sí tó kan medical council pẹ̀lú wọn tí ẹ̀ ní pè wọ́n consultant ló máa lọ rojọ́. Nítorí náà consultant torí ẹ̀ bá pé ó ti mọ aláìsàn tó jẹ́ pé òun gbọ́dọ̀ lọ máa wò ní gbogbo gbà yàtọ̀ sí tó lè rí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò yé yí nǹkan tí mi sọ torí tí nǹkan kan bá ṣe òun ló ń lọ rojọ́ tó bá dẹ̀ rojọ́ tó bá dá lẹ́bi wọ́n lè gba láísẹ̀nsì fóṣù 6. Yes. So wọ́n fi hàn pé ìlànà àmójútó àti ìbáwí wà fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n bá ṣàṣìṣe tàbí tí wọ́n bá ṣàṣìṣe dáadáa Medical and Dental Council of Nigeria ni authority to regulate medicine. Now àwọn ò ń tójú wọlé o wọ́n ń tójú wọlé èèyàn kan láti complain pé ní hospital báyìí wọ́n fìyà báyìí jẹ òun so wọ́n láti ṣe àyẹ̀wò wọ́n bá dẹ̀ rí páyẹ̀wò yẹn àwọn dókítà yẹn wọ́n lẹ́jọ́ tó ń fẹ́ rò wọ́n á gbé wọn lọ sí panel tribunal ṣẹ́rí tribunal yẹn ó ní status high court tribunal Medical and Dental Council disciplinary tribunal ó ní status high court kò sí sẹ̀ríyà tán lè dá so ó wà ń bẹ o ìgbà kan tiẹ̀ wà tó jẹ́ pé Medical and Dental Council yẹn gbogbo meeting tán bá ń ṣe ló máa ń gbé sórí television bóyá ẹ máa rántí ìgbà yẹn some years back tó yẹ pé gbogbo bí gbogbo ẹ ṣe ń lọ ni gbogbo ayé ń wò bí dókítà ṣe káwọ́ sẹ́yìn bọ́n ṣe ń bá wí bó ṣe ń rojọ́ ṣe mọ̀ pé kò sí dókítà tó máa fẹ́ kí so gbogbo la máa ń wà conscious of that láti mọ nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà. Aláròyé máa wí o.